ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yìí. Tani Ọlọhun ti fọnmú o. Òní Sunday Igboho ò tẹ òfin lójú mọ́lẹ̀, gọngọ sọ. Alátìlẹyìn fún àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá Abdulaziz Adégbọlá tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Tani Ọlọhun ti gbèjà ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ tí à ń pè ní Sunday Igboho lẹ́yìn tí Igboho dá sí ọ̀rọ̀ nígbà tí àwọn ọlọ́pàá gbìyànjú láti mú Tani Ọlọhun ní ilé rẹ̀ nìbàdàn. Tani Ọlọhun sọ pé ohun tí Sunday Igboho ṣe kì í ṣe láti gba òun níyànjú pé kí òun rú òfin tàbí kí ó dènà àwọn ọlọ́pàá láti ṣe iṣẹ́ wọn. Ó ní Igboho wá gba òun sílẹ̀ ni lẹ́yìn tí ọ̀rọ̀ náà ti di rògbòdìyàn ní àyíká ilé òun. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí àwọn ọlọ́pàá láti Kwara dé Ìbàdàn láti mú Tani Ọlọhun. Fídíò tó tàn káàkiri lórí àwọn ìkànnì ayélujára fi hàn pé rògbòdìyàn náà wáyé láàrin àwọn ọlọ́pàá àti àwọn kan tó wà níbẹ̀ kí Sunday Igboho tó dé síbẹ̀ láti dá sí ọ̀rọ̀ náà. Tani Ọlọhun tẹnumọ́ pé ohun tí Igboho ṣe kò yẹ kí á túmọ̀ rẹ̀ sí pé ó ń kọ òfin sílẹ̀ tàbí pé ó ń tako ìjọba. Ó ṣàlàyé pé Igboho dá sí ọ̀rọ̀ náà nítorí pé ó fẹ́ dáàbò bo òun àti láti jẹ́ kí ọ̀rọ̀ náà má bàa lọ síwájú sí i ni. Tani Ọlọhun tún dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho àti àwọn tó wá ṣe ìrànlọ́wọ́ fún un lásìkò ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.